Ogun òṣèlú ó ti ń dìde sí gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ ilẹ̀ Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni Alhaji Oríyọmí Hamzat pẹ̀lú bí alága ẹgbẹ́ òṣèlú Accord Party tó darapọ̀ mọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀mọ̀ọba Kọ́ládé Òjó àti akọ̀wé ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀nàrẹ́bù Ọláyínká Dáìró bí wọ́n ṣe ti dìde sí Oríyọmí Hamzat báyìí o wípé ó fẹ́ da ẹgbẹ́ òṣèlú Accord Party àwọn rú àti wípé àwọn ò ní gbà fún un tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí ó ti fẹ́ di ṣó atayanyan èyí tí ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n ti ń sọ pé Oríyọmí Hamzat ó ṣẹ̀ṣẹ̀ mọ tó tọrùn bọ̀ ni èèyàn pé ó ṣẹ̀ṣẹ̀ mọ tí wọ́n ń pè ní òṣèlú ni nítorí pé ọ̀rọ̀ òṣèlú ó jinlẹ̀ ó sì lágbára kọjá sísọ. Ẹ rántí wípé gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ tọ́pọ̀ àwọn èèyàn tán nífẹ̀ẹ́ púpọ̀ ní Alhaji Oríyọmí Hamzat tó jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ rédíò Àgídìgbo ti ìlú Ìbàdàn. Ohun tó sì jẹ́ káwọn èèyàn kan fẹ́rẹ̀ yàtọ̀ sí ọ̀pọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ ni pé kì í ṣe iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ nìkan ni Oríyọmí Hamzat ń ṣe ó tún mú iṣẹ́ ìjàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti ìjàfẹ́tọ̀ọ́ mẹ̀kúnnù ó mú mọ́ iṣẹ́ bí wọ́n bá yan èèyàn jẹ tàbí tó fẹ́ lo ọwọ́ agbára lé èèyàn lórí. Ọ̀pọ̀ iṣẹ́ ni Oríyọmí Hamzat ti ṣe lórí èyí láti pẹ́ dẹ́rìn pẹ̀kẹ́ àwọn mẹ̀kúnnù tí wọ́n fẹ́ yàn jẹ tó sì jẹ́ pé eléyìí ló sọ di ààyò ọ̀pọ̀ ọmọ Nàìjíríà pàápàá lásìkò tó jà fún ẹ̀tọ́ baálé ilé kan tí ó kú sínú ilé ìtura máyẹ̀ ilẹ̀ Yorùbá olóyè Abdulrahman Adédoyin ìyẹn olóògbé Timothy Adégòkè. Ìṣẹ̀lẹ̀ yìí ló sì sọ Oríyọmí Hamzat di olókìkí káàkiri àgbáyé. Látìgbà náà làwọn èèyàn náà ti ń fẹ́ràn ṣùgbọ́n lọ́dún tó kọjá Oríyọmí Hamzat máa kéde wípé òun náà fẹ́ tọrùn bòṣèlú òun fẹ́ díje du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ ló darapọ̀ mọ́nú ẹgbẹ́ òṣèlú Accord Party. Ṣùgbọ́n ní báyìí ó dàbí pé Oríyọmí Hamzat látìgbà tó ti tọrùn bọnú òṣèlú iná ti ń foríṣiríṣi ẹ̀sùn kan èyí táwọn èèyàn fi ń sọ fún pé ó ṣẹ̀ṣẹ̀ mọ tán pè lóṣèlú ni. Ní òpin ọ̀sẹ̀ tó kọjá ẹni alága ẹgbẹ́ òṣèlú Accord Party Kọ́ládé Òjó àti akọ̀wé ẹgbẹ́ Ọ̀nàrẹ́bù Ọláyínká Dáìró náà fẹ̀sùn kan Oríyọmí Hamzat wípé níbi tí àwọn ti ń ṣe àyẹ̀wò fáwọn olùdíje ẹgbẹ́ òṣèlú Accord tó fẹ́ díje du ipò aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìní àwọn tọ́ọ̀gì kan ni wọ́n ya bo àwọn ilé ìtura táwọn ń lò èèyàn Grand Serene Hotel ní ìlú Ìbàdàn tí wọ́n ṣe àwọn tó wà níbẹ̀ léṣe tó sì ní Oríyọmí Hamzat inú kó àwọn tọ́ọ̀gì náà wá. Níṣe lọ̀rọ̀ yìí máa di awuyewuye ńlá tí ó sì jẹ́ pé nígbà tó ń fèsì ẹni tó jẹ́ igbákejì tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú Accord Party nílẹ̀ Yorùbá ìyẹn Mọ́gàjí Ìgbìnsọ́lá Sunday Paul ó jẹ́ kó dì mọ̀ pé Oríyọmí kọ́ ló kó àwọn tọ́ọ̀gì lọ oníṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ kò kan Oríyọmí Hamzat àti pé ká má ṣe bà lórúkọ jẹ́. Bẹ́ẹ̀ làwọn igbákejì alága ẹgbẹ́ òṣèlú Accord Party ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn ìgbìmọ̀ ẹgbẹ́ tó kù náà ti jáde wọn lórí Oríyọmí Hamzat òun kọ́ ló ṣiṣẹ́ àwọn wà lẹ́yìn ẹ̀ ṣùgbọ́n tọ́rọ̀ ọ̀hún ti ń jà rìnrìn tó sì jẹ́ pé àwọn kan sọ pé wọ́n fẹ́ fi ọ̀rọ̀ ọ̀hún fẹ́ fi bayé Oríyọmí Hamzat jẹ́ nítorí pé òkìkí ẹ̀ òun fojoojúmọ́